òṣìṣẹ́ báǹkì mẹ́rin lọ sin gbèsè ni wọ́n bá lùyàwó onígbèsè pa. àṣà kan táwọn èèyàn máa ń dá pé onígbèsè tí kò bá gba ẹ̀mí ó fẹ́ gbẹ̀mí ni ti ṣẹ mọ́ àwọn òṣìṣẹ́ báǹkì mẹ́rin kan lára o. gbèsè tí kọ́sítọ́mà kan jẹ báǹkì wọn ni wọ́n lọ sìn, àmọ́ níṣe làwọn náà jẹ gbèsè bọ̀. gbèsè kàǹkà ni wọ́n jẹ pẹ̀lú, torí ìyàwó ẹni tí wọ́n lọ sìn lówó ni ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn ni wọ́n bá ti obìnrin náà lulẹ̀ ló bá gbabẹ̀ kú. ìṣẹ̀lẹ̀ náà sì ti sọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin dèrò àhámọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn báyìí. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí tó fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáláròyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù karùn-ún tá a wà yìí. ó ní abúlé ìjókòó lẹ́mọdẹ níjọba àbílẹ̀ Ifọ̀ níṣẹ̀lẹ̀ náà ti wáyé. wọ́n ní lọ́jọ́ 10 oṣù karùn-ún yìí, ìyẹn ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá ní Badmus Ọlálékan, Ajíbádé Olúdáre, Fẹ́mi Ọlọ́kọ̀ àti ẹnìkan ṣoṣo tó jẹ́ obìnrin àárín wọn Ẹniọlá Àdúràgbèmí tí gbogbo wọn jẹ́ òṣìṣẹ́ báǹkì alábọ́dé kan tó máa ń yáwọn èèyàn lówó Sefa Microfinance Bank tó wà lágbègbè náà lọ sílé ọ̀kan nínú àwọn onígbèsè báǹkì ọ̀hún. wọn ò bá onítọ̀hún nílé. ìyàwó ẹ̀ Vivian Omo ẹni 50 ọdún ni wọ́n bá. nìyẹn bá sọ fún wọn pé ọkọ òun tí wọ́n wá kò sí nílé. wọ́n ní wọ́n ṣàlàyé fún ìyàwó yìí pé gbèsè tọkọ ẹ̀ jẹ báǹkì àwọn làwọn torí ẹ̀ wá, àti pé àwọn gbọ́dọ̀ gba owó náà lọ́jọ́ yìí torí ọjọ́ gbèsè ọ̀hún ti pẹ́. ìyàwó yìí bẹ̀rẹ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé bóyá kí wọ́n padà wá lọ́jọ́ míì tí ọkọ òun á wà nílé, tàbí kẹ́ẹ̀kọ́ òun jíṣẹ́ fún un tó bá dé láti yọjú sí wọn lọ́jọ́ kejì. àmọ́ gbogbo àrọwà yìí ẹ̀yìn igbá lobìnrin náà yín gbàdó sí. àwọn òṣìṣẹ́ yìí ní dandan ni káwọn gbowó, àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo dúkìá pàtàkì àti ẹ̀rọ abánáṣiṣẹ́ ilé wọn làwọn máa kó lọ. nígbà tọkọ ẹ̀ bá dé tó bá ti rí owó àwọn san kó wáá gba àwọn dúkìá náà padà. wọ́n lóbìnrin yìí ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀. Oyèyẹmí ní níṣe làwọn òṣìṣẹ́ báǹkì yìí wọlé ọkùnrin náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kó àwọn ẹ̀rọ abánáṣiṣẹ́ ilé rẹ̀ bíi tẹlifíṣàn, áyọ̀nù, rédíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bí wọ́n ṣe ń kó ní ìyáálé ilé yìí ń fà á mọ́ wọn lọ́wọ́ tó ní kí wọ́n má kó àwọn lẹ́rù yìí lọ. bẹ́ẹ̀ ló ń dí wọn lọ́wọ́ láti kó ẹrù náà jáde. lọ́gbọ́lọ́gbọ́ yìí ni wọ́n ń fà lọ́wọ́ tí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ náà fi fìbínú ti obìnrin náà kúrò lọ́nà pé kó jẹ́ káwọn ráyè ṣiṣẹ́ àwọn bíi iṣẹ́ jàre. níṣe ni Vivian sì fìdí jọlẹ̀ yakata ló bá dákú lọ fẹ́. eré ni àwàdà ni. àwọn aládùúgbò sáré du ẹ̀mí ẹ̀, wọ́n gbìyànjú láti jí i. ìgbà tí kò tètè dáhùn ni wọ́n sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn aládàáni kan tó wà nítòsí. ibẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ fún wọn pé òkété eléyìí ti bórù mọ́ wọn lọ́wọ́. obìnrin tí wọ́n gbé wá ti jáláìsí lọ̀rọ̀ bá bẹ́yìn yọ. ọmọ olóògbé yìí obìnrin ló lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí ní ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà lálágbàdo. lọ́gán sì ni CSP Awoniyi Adékúnlé tí í ṣe DPO tẹ̀sán náà ti pàṣẹ fáwọn ọmọọṣẹ́ ẹ̀ láti lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé àwọn òṣìṣẹ́ báǹkì mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n bá rọ́ wọn dà sáhàámọ́. bákan náà ni wọ́n gbé òkú olóògbé Vivian lọ sí mọ́ṣúárì tó wà lọ́sibítù general nílùú Ifọ̀ ìpínlẹ̀ Ògùn fún àyẹ̀wò láti fìdí ohun tó ṣokùnfà ikú ẹ̀ gan múlẹ̀. CP Ọlárìnwájú Ọládìméjì tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ pé kí wọ́n kó gbogbo àwọn afurasí ọ̀daràn yìí lọ sí ẹ̀ka iléeṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ti ń ṣèwádìí ìjìnlẹ̀ sí ìwà ọ̀daràn abẹ́lé homicide section lólú iléeṣẹ́ wọn tó wà lélẹ́wẹ́ ẹran lábẹ́òkúta. ibẹ̀ ni kálukú wọn ti ń ṣàlàyé ohun tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà báyìí. ẹ̀yìn ìwádìí ni wọn yóò tó mọ ìgbésẹ̀ tó kàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.